lápò nínú kúrò èsì ọ̀rọ̀ mi fún ẹ̀yìn bá sọ̀rọ̀ láti Ọ̀yọ́ state nígbà àwọn mùsùlùmí kan láwọn fẹ́ ṣe kẹsẹ̀ríà káńsù ẹ̀wá náà gbọ́dọ̀ gbọ́ pọ̀ ìyàrá yàrá rà ẹ̀yin bọ́ náà ẹ sọ fún ẹgbẹ́ orí ti burú ẹ̀rọ ọmọ sílẹ̀ ògbólọ́ká ayé àti bí tẹ́ ẹ bá ti ń bọ òrìṣà yín tẹ́ ẹ bá sọ̀rọ̀ yín bẹ̀ ọ̀rọ̀ agbóhùn yín lẹ̀ ń sọ tẹ́ ẹ bá jáde wá bá wa á mẹ̀ yín orí ti burú lọ́rọ̀ yín àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wa sábà fẹ́ lo sẹ̀ríà ní ẹgbẹ́ yìí a fẹ́ lo sẹ̀ríà yìí ti ń bẹ nínú òfin Nàìjíríà. Fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ̀ bọ́rọ̀ yìí ṣe bẹ̀rẹ̀ àwọn mùsùlùmí kan ni wọ́n kóra jọpọ̀ tí wọ́n sọ wípé àwọn fẹ́ kí wọ́n máa practice sharia law ní gbogbo àwọn states wà ní Nàìjíríà even wọ́n fẹ́ kí federal government adopt it. So ṣùgbọ́n àwọn olóyè èèyàn kan sọ wípé Nàìjíríà ò kì í ṣe Islamic nation pé so kò ní lè work pé kò ní lè work torí kò possible báyìí èmi tí mi kì í ṣe ẹlẹ́sìn mùsùlùmí kẹ́ni mo ṣe ẹ̀ṣẹ̀ kan kẹ́ni ìdájọ́ sharia lè fẹ́ lò fún mi tàbí ẹni tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ so wọ́n ní kò lè work so àwọn kan ti bẹ̀rẹ̀ sí takò ṣùgbọ́n àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá wá sọ wípé àwọn fẹ́ kí ṣùgbọ́n àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá wá sọ wípé ń tàwọn o àwọn fẹ́ kí a máa lo òfin sharia ní ilẹ̀ Yorùbá kọ́ńtù bàbá yìí nítorí pé àwọn mùsùlùmí ni ó pọ̀ jù nílẹ̀ Yorùbá ó sọ pé àwọn táwọn àwọn faramọ́ sharia lọ so wọ́n wá ní àwọn fẹ́ ṣe lecture ní Ọ̀yọ́ state and pé àwọn dẹ̀ fẹ́ ọjọ́ pé ẹjọ́ ìnáwó fẹ́ form council for that sharia law clinical council so àwọn àtúntò àmà wà in charge of bẹ́sẹ̀ máa adopt kìíní yẹn or bẹ́sẹ̀ máa wà effective so now mi tako ẹ̀sìn mùsùlùmí ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ọ̀rẹ́ mi tẹ́ jẹ́ mùsùlùmí gidi mo fi Ọlọ́run tó bá dá mi sẹ́lẹ̀rì mi tako ẹ̀sìn mùsùlùmí àmọ́ this is my concern on this matter because mo wo program àwọn MC baba ẹsẹ MS baba nígbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa àwọn kan tó rọ̀ mọ́ sharia law àkọ́kọ́ wọ́n sọ pé ẹni tí wọ́n bá fi ẹ̀sùn olè jíjà kàn ó jẹ̀bi ó jàre ọlọ́mọ yẹ ká lóògùn àdúnnú mọ́ wọ́n ní ìdájọ́ tó máa fún pé ká lọ gé ọrùn ọwọ́ ẹ̀ tó bá wá jẹ́ wípé nígbà tí wọ́n sì wá gé ọrùn ọwọ́ ẹ̀ tán ni wọ́n sì wá rí wípé ṣe ni wọ́n dúnnú mọ́ ẹjọ́ sẹ́ni ò ti padà dá lábàárà káàrò ni o èkejì wọ́n ní ẹni tó bá tako Kùránì according to the law according to the sharia law tó bá tako Kùránì tó gbógun ti Kùránì kó tó sọ̀rọ̀ against Kùránì ìwé ta lọ́lọ́run tó sọ Kùránì náà ń jọ yẹn ká ní wọ́n ti ń practice sharia law ní Yorùbá ìdájọ́ ikú ni fún tàbí bí àṣìkò Kùránì ti jábọ́ lọ́wọ́ ẹ̀ lójijì ó ní ẹ̀ṣẹ̀ tàbí sharia law. wọ́n ní ìkẹta wọ́n ní ni o tó bá rí bẹ́ẹ̀ fèrè ìṣàlẹ̀ bẹ́ẹ̀ comment section tó bá rí bẹ́ẹ̀ yìí tẹ̀jẹ́ mùsùlùmí but àwọn táwọn pípọ̀ yẹn analyse ni ẹ wọ́n ní ìkẹta wọ́n ní tí ó bá tako Muhammadu pẹ̀lú tó bá ṣe mistake sọ̀rọ̀ òdì sí Muhammadu wọ́n ní ìdájọ́ ikú ni fún bí ó ti ṣe mistake jábọ́ lẹ́nu ẹ̀ gan tó kàn ṣe mistake bú Muhammadu wọ́n ní according to sharia law ìdájọ́ ikú ni fẹ́ nìyẹn kó tiẹ̀ tó mọ tí kó jẹ́ sí lọ́mọ tí ló ṣe mistake jábọ́ lẹ́nu ẹ̀ dáṣọ yẹ pé ọmọ tí wọ́n ṣòkò pa ní north ń gbà yẹn dédé bọ́lá àbí lórúkọ ẹ̀ pé ó bú Muhammadu nígbà tí wọ́n ní ó pass exam ní test ní class ẹ̀ so nínú tutorial group tí wọ́n wà wọ́n ní báwo ló ṣe wá ní na Jesus o báwọn muslim tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kó withdraw nìyẹn wọ́n ní kó withdraw kí ló dé wọ́n wá sáwọn ẹ̀sàdọ̀rọ̀ kí ó sáà ṣe mistake tà sí Muhammadu ní ìjọba ìṣọ̀kò pa nìyẹn lórí sharia law àwọn òkúpa apákòkò yan practice so eléyìí tó tẹ̀ wọ́n ní ẹni tó bá tako hadith náà wọ́n ní sharia law gbé náà wọ́n ní ìdájọ́ ikú ni wọ́n ní ẹni tó bá tako Allah ilé táwọn kan sọ pé táwọn Yorùbá kan sọ pé Ọlọ́run kì í sálà Olódùmarè yàtọ̀ sí Allah gbàkàwọ́ kan yẹn wọ́n ní ìdájọ́ ikú nífẹ̀ẹ́ nìyẹn so mi pé nílẹ̀ Yorùbá ìwọ Kristẹni tí o bá ṣe mistake sọ pé ìyàtọ̀ láàrin Allah àti Ọlọ́run tó bá dìjẹ́ òfin sharia ló múlẹ̀ jù nílẹ̀ Yorùbá ọmọ àníkà lọ yẹgi fún ẹnìyẹn ni ìwọ ẹlẹ́sìn ìbílẹ̀ tó bá sọ pé Olódùmarè ò kì í sí Allah ọmọ àníkà lọ yẹgi fún ẹnìyẹn ni ṣe ń gbọ́ bẹ́ẹ̀ sálàfẹ́ máa jọba láwùjọ wa pẹ̀lú irú nǹkan yẹn so mo ṣẹ̀sìn yẹn mi ṣẹ̀sìn yẹn àtúntò àti wáyé pé òfin yẹn ni adopt tí mo wá ń tẹ̀lé ohun tí gbogbo àwa tí a wà ní society tí wọ́n ti ń ṣe so wọ́n tún ní Muslim tí ó bá kúrò nínú ẹ̀sìn Mùsùlùmí ìdájọ́ ikú ni
according to táwọn people yẹn aṣọ tó ń gbà tó ń analyse ní àtàwọn people yẹn sọ lórí program gbà tó ń analyse àwọn nǹkan tó rọ̀ mọ́ sharia law wọ́n nínú sharia law àwọn mùsùlùmí pé tó bá kúrò nínú ẹ̀sìn mùsùlùmí tó lọ ẹ̀sìn míì àmọ́ adájọ́ kú fẹ́ nìyẹn ni according to sharia law so ó túmọ̀ pé àwọn mùsùlùmí tó ń pè fún sharia law ní Yorùbá wọ́n fẹ́ fi regulate kíní yẹn ni pé so kò ní èyí sì fún àwọn èèyàn láti sọ pé mi ṣe mùsùlùmí wọ́n fẹ́ convert sí ẹ̀sìn míì wọ́n ní mùsùlùmí tó bá wọ́n dẹ̀ ní ẹlẹ́sìn mìíràn tí wọ́n fẹ́ yí èèyàn padà kúrò nínú ẹ̀sìn mùsùlùmí lọ sí ẹ̀sìn tiẹ̀ ẹlẹ́sìn yẹn ìdájọ́ ikú ni fún àwọn mùsùlùmí lè gbọ́ lọ sí kóòtù pé torí pé ó fẹ́ convert ọmọ àwọn sínú ẹ̀sìn ẹ̀ wọ́n lè gbọ́ lọ sí kóòtù sharia kí sharia dẹ̀ nìkan lọ yẹgi fún irú ẹni bẹ́ẹ̀ yẹn wọ́n ní ẹni tó jẹ́ mùsùlùmí kò lè ṣe ẹ̀sìn mìíràn nínú sharia lọ láti dè jẹ́ mùsùlùmí ilé tẹ́ máa ń yọ lọ sí revival lóru yẹn kò sí rẹ̀ mọ́ tẹ́ máa yọ lọ tẹ́ bá dé redeem camp báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àjà ló wà níbẹ̀ tẹ́ ń gbàdúrà bí o lè ní ká má lọ sí mosque ní Friday kò sí rẹ̀ mọ́ o you must focus on your religion so nkata according to mi èmi kọ́ mo sọ nkata àwọn people yẹn sọ pé wọ́n ní tó rọ̀ mọ́ sharia law nìyẹn then wọ́n ní ẹni tí ó jẹ́ mùsùlùmí wọ́n ní tí ọkùnrin bá fẹ́ ọkùnrin nínú ẹ̀sìn mùsùlùmí ìkú ni ṣùgbọ́n kò sí ṣùgbọ́n tí ọkùnrin bá bá obìnrin tí obìnrin wọ́n ní tó bá bá obìnrin tí ọjọ́ orí ẹ̀ tó ti jẹ́ láti ọdún 9 lókè tó ti pè 10 years wọ́n tó láti wọ 9 years wọ́n ní nínú sharia law pé sharia law lòdì sí pé tí eléyìí tó wá bí mi tí mo wá fẹ́ kẹ́yìn mùsùlùmí ẹjọ́ kẹ́yìn bàbá yẹn kẹ́ ṣàlàyé fún mi mà bí àwọn tó sọ̀rọ̀ yìí bí àwọn parọ́ ni yẹn nìkan lè mi ò mọ̀ so àwọn sọ wípé wọ́n ní nínú sharia law pé tí ọmọ ọdún 9 wálẹ̀ èèyàn gbọ́dọ̀ ní ẹ̀tọ́ láti bá ní àjọṣepọ̀ nínú sharia law ṣùgbọ́n ọmọ ọdún 9 sókè wọ́n nínú sharia pé ẹ lè bá ní àjọṣepọ̀ tó bá tètè 18 years wọ́n ṣùgbọ́n wọ́n ní tí wọ́n bá fipá bá lu ọmọ bẹ́ẹ̀ lò pọ̀ wọ́n fipá bá lò pọ̀ tó bá lọ fi ẹjọ́ sùn wọ́n ní kí wọ́n tó lè gbà á gbọ́ ó gbọ́dọ̀ ní ẹlẹ́rìí 4 wọ́n ní kó tó lè gbà á gbọ́ ni ògbà ni wọ́n tó máa dájọ́ fún àwọn tó fipá bá lò pọ̀ yẹn wọ́n ní ṣùgbọ́n tí ò bá rí àwọn ẹlẹ́rìí 4 yẹn provide wọ́n ní òun gẹ́gẹ́ jẹ̀bi ẹ̀sùn àgbèrè oyè yín wọ́n ní ó jẹ̀bi ẹ̀sùn àgbèrè ìyẹn wọ́n fẹ́ wò pé tó bá jẹ́ pé ìgbà tó fẹ́ bọ́ ọmọ ẹ̀ tí wọ́n bọ́ ọmọ ẹ̀ ní àjọṣepọ̀ tí wọ́n fipá bá lò pọ̀ tí àwọn Yorùbá síbẹ̀ ńkọ́ báwo ló ti fẹ́ rí ẹlẹ́rìí 4 so kò wá yé mi bò mí ó possible kó yẹ pé àwọn tó sọ̀rọ̀ yìí fẹ́ pé àwọn pa irọ́ ni ìyẹn lọ nǹkan mi tẹ́mi tó wá gbọ́ ni pé wọ́n ní àwọn tó bá ṣe tí wọ́n ní sharia law yẹn pé ọkùnrin àti obìnrin ò lè wọ mọ́tò papọ̀ yàtọ̀ fún yẹn kò ní sáàyè pé wọ́n ní nínú sharia law gidi wáyé sharia law gidi orin kíkọ èèwọ̀ ni so ẹjọ́ irú àwọn bọ̀dá wa tó ń kọ fújì irú àwọn bọ̀dá Òṣùpá Pasuma gbogbo ẹ̀ màlẹ́kà tó ń kọ fújì yẹn tẹ́lẹ̀ jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ jẹ́ Alhaji Wasiu Ayinde yẹn ó fi hàn pé tí a bá ti practice sharia law nílẹ̀ Yorùbá kò sáàyè irú ẹ̀ mọ́ ẹjọ́ sí lónìí wà bọ́rẹ̀ kò yé mi ni o ẹjọ́ ẹ ṣàlàyé fún mi ò báyà rọ́dẹ̀ ni àwọn tó ń sọ yẹn torí wọn ní àwọn kíní wà ní sharia law fọ́tò yíyà wọ́n ní ó ti dé wò tó bá yẹ kó fẹ́ practice real sharia law so kò wá yé mi because my concern again is this nígbà tẹ́ ẹ̀ ń sọ wípé tí wọ́n dẹ̀ ẹ́ sọ pé mùsùlùmí ò ní àjọṣepọ̀ míì pẹ̀lú ẹlẹ́sìn mímọ́ tí sharia law bá ti wà ikú àìrú Christmas tá a ṣe ń sọ pé agbóúnjẹ lọ fún àwọn mùsùlùmí aládùúgbò wọn yẹn mùsùlùmí tó bá gbà tọwọ́ sharia bá bà wọ́n lè ní kán géètì ẹ̀ méjì tó fi jẹ oúnjẹ yẹn wọ́n ní wọ́n lè ní kán géètì ẹ̀ méjì tó fi jẹ oúnjẹ yẹn so ẹ̀rù wa ń bà mí wípé èmi tí mo ní àwọn ọ̀rẹ́ mùsùlùmí mo ní àwọn ẹ̀gbọ́n mùsùlùmí tí wọ́n dẹ̀ ń ṣe dáadáa sí mi òfin kan wá dé sílẹ̀ Yorùbá ẹ wá ní èèwọ̀ ni kí wọ́n kí mi torí sharia sọ wípé àwọn mùsùlùmí ẹgbẹ́ yín nìkan lọ́mọ ìyá yín màá gbọ́ lọ́la pé irú ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ bí ata ríra lánàá torí pé màá kí mi wọ́n máa ti dájọ́ ẹkú fún ẹjọ́ sáárì pé mi náà wàá gbà kírú lọ́yìn wá sí society wa ẹ̀dá mi náà àbẹ́ ọmọ mùsùlùmí tájọ dàgbà tádùgbò tó yẹ pé àṣìjọ ń pe ránṣìn tó yẹ pé àwọn ọ̀rẹ́ mi tó close tájọ close ju mùsùlùmí ni táyì ká má pera gba àwọn gbogbo àwọn ọ̀rẹ́ mi tájọ close ju mùsùlùmí ni wọ́n tó yẹ pé ká ní mo wà nílé àjọ máa jíjẹ oúnjẹ Christmas ni torí àjọ oúnjẹ iléyá wọn ni ẹjọ òfin kan wá dé ẹ wá sọ wípé dábẹ́ ẹ̀sìn àjọdún àjọṣepọ̀ mọ́ kátàkété síra torí pé àjọṣe ẹ̀sìn kan náà ẹjọ́ kí lè rí sí bìkọ́ ẹ má gbàgbé pé Yorùbá yàtọ̀ sí àwọn ẹ̀yà míì ilẹ̀ Yorùbá lẹ́tọ́ máa rí inú ilé kan
tíyàwó máa jẹ́ kìrìsìtẹ́nì tọkọ máa jẹ́ mùsùlùmí táwọn ọmọ máa ṣe ẹ̀sìn tó wù wọ́n tó pé nínú ọmọ mẹ́rin a lè rí méjì tó máa ṣe kìrìsìtẹ́nì a lè rí méjì tó máa ṣe ẹ̀sìn mùsùlùmí. ṣùgbọ́n tí ẹ̀wá nígbà tí wọ́n sọ pé fẹ́ gbé sàríà kalẹ̀ ń sìn tí sàríà jẹ́ sọ pé téèyàn bá ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kò ní ẹ̀tọ́ láti kúrò ní mùsùlùmí ẹ̀ lọ sí ẹ̀sìn mi. ṣòro àwọn ìdílé yẹn irú ìdájọ́ wo lè fẹ́ dá fún wọn? ṣé kìí ṣe pé a fẹ́ fi sọ̀kò bànújẹ́ sínú fámìlì yẹn nìyẹn? because mo fẹ́ ká mọ nǹkan kan mo jẹ́ ìwọ́n pé mi kì í fọ̀rọ̀ ẹ̀sìn ṣe that's why pé àti ẹlẹ́sìn ìbílẹ̀ àti ẹlẹ́sìn mùsùlùmí àti ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó bá ṣàti ní ìwà dáadáa lọ́wọ́ ìwà yẹn lèmi wọ́n wà áfítà ọ̀ ìwà dáadáa yẹn èmi ń bá tèmi lọ nìyẹn we are good to go tèmi nìyẹn máa ń sọ̀rọ̀ nípa Yorùbá agenda torí pé àtijọ́ jẹ́ Yorùbá ká tó jọ ìgbọ́n àṣọrọ̀ ẹ̀sìn society tó pàápàá gan ní ilẹ̀ Yorùbá ìlú àwọn ẹ̀gbọ́n kan wà tí mo fi ṣe ẹ̀gbọ́n níbi àìtọ́ pé mùsùlùmí ni wọ́n tó dẹ̀ ń ṣe nǹkan dáadáa fún mi so òfin kan wá dé ń sìn wọ́n wá ní kí n ta kété fún wọn azin àbí mi tó mo fẹ́ ẹjọ́ so mi èbú ẹ̀sìn kankan sìn but I'm talking about our society now pé a gbọ́dọ̀ máa ronú pé nǹkan tí dúdúdú ìdàrúdà kò fi ní wọlé Yorùbá tí wàhálà òfin ní wọlé Yorùbá tí ilẹ̀ Yorùbá fi ní dàbí Òkè Ọya lẹ́tí máa rí pé wọ́n máa sọ pé torí pé àdúgbò kan wọ́n sì kìrìsìtẹ́nì ń bẹ̀ àwọn kan máa gbé àdó olóró sára wọ́n rìn lọ síbẹ̀ kán lè rún wọn lókè Ọya ṣùgbọ́n ilẹ̀ Yorùbá lẹ́tí máa rí wípé àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ń kálukú ń dunnú síra nǹkan tó lọ́n dẹ̀ fẹ́ nìyẹn kì í ṣe pé kí gbogbo ẹ̀jẹ̀ kàkàkàkàkàkà bí ká gíyàn lọ́wọ́ kán ní ẹnìkan ṣẹ̀ kán yọ lójú ẹnìkan ṣẹ̀ kán gé létí kó wà sá máa jẹ́ wàhálà èmi ò rò pé ìyẹn ni a nílò nílẹ̀ Yorùbá bá a ṣe ń dunnú síra yìí mo rò pé òun ni a fẹ́ ṣe pé tí nǹkan bá pa kìrìsìtẹ́nì àti mùsùlùmí papọ̀ tẹ́ ẹ̀ ní mọ̀ yàtọ̀ nínú àwọn groups tí mo wà mo rí ẹlẹ́sìn ìbílẹ̀ ń bẹ mo rí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ń bẹ mo rí ẹlẹ́sìn mùsùlùmí ń bẹ adẹ́ ń sin nǹkan dáadáa papọ̀ ìyẹn èmi rò pé ìyẹn ni kókó kì í ṣe pé àwa introduce sharia law tán sìn àwọn sọ pé torí pé àwa jẹ́ kìrìsìtẹ́nì àwọn kan jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ àwọn gbogbo mùsùlùmí tó wà láàrin wa wọn à nílò àdágbà wá sí kán yọra wọn kúrò ń bẹ tó bá ti wá yọra wọn ẹ̀ wá ní kán lọ sí ìdájọ́ burúkú fún wọn sẹ́ni tí wàá máa dùn sọ̀rọ̀ tí mo ti rí tẹ́lẹ̀ tọ́wọ́ ẹ̀ pé tẹ́wọ́ padà gé ọ̀ràn ọwọ́ ẹ̀ sínú mi máa dùn so ẹjọ́ ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí dáadáa ẹ̀yin bàbá yẹn ẹ là mí lóye ṣá nídìí sharia lọ nílẹ̀ Yorùbá ṣá ẹ fẹ́ ròyìn hàn lábẹ́ comment section. This is Adeomade. Bye for now.